Kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín VERYDARKMAN àti ìyábọ̀ òjó pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n pè ní Priscilla? Kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Ó dàbíi pé Priscilla òun ló lọ tọ́jà VERYDARKMAN. Ẹ dẹ̀ mọ̀ wípé VERYDARKMAN kò gbọ́ nǹkan kan, wọ́n ti gé etí rẹ̀ lọ, kò sí èèyàn tí ò lè bá fà á. Kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín àwọn méjèèjì? Ó dàbíi pé gbọ́nmìsì omi ò tó, ó ti ń ṣẹlẹ̀ ní ẹ̀rín ìyábọ̀ òjó, Priscilla àti VERYDARKMAN. Lágbo òṣèré la wà. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé lẹ́yìn ìgbà tí wọ́n parí wedding Davido tán, ọmọ ìyábọ̀ òjó tí orúkọ rẹ̀ ń jẹ́ Priscilla, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀. Ó lọ kọ síbẹ̀ wípé tí ò bá ti lọ sí ẹ̀wọ̀n rí ní ọdún yìí, wípé kó na ọwọ́ rẹ̀ sókè. VERYDARKMAN òun ló ń bá sọ̀rọ̀ nínú fọ́nrán náà. Ṣùgbọ́n VERYDARKMAN òun náà ti respond sí nǹkan tí Priscilla sọ. Ó ní wípé Priscilla àti ìyá rẹ̀ ìyábọ̀ òjó, ó ní ọkùnrin kan ni àwọn méjèèjì, ó ní ọkùnrin kan ni wọ́n ń bá sùn, wípé ọkùnrin kan ló ń bá ìyá àti ọmọ, ó ní ọkùnrin kan ló ń bá àwọn méjèèjì sùn. Ẹ ṣáà mọ̀ wípé VERYDARKMAN kò sí èèyàn tí ò lè bá fà á. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.